Olóríire ní sọ́jọ́ ìbí o, Abdulwasiu ọkọ mami ni. Adùnbárìmátòṣì ní sọ́jọ́ ìbí o, Abdulwasiu ọkọ mami ni. Kí ti gbé o, ó gbére Abdulwasiu ojúmọ́ tó máa lọ ní ojúmọ́ rí ni. Mọ́dún bá dé níṣe lọ lọ́dún mọ́dún ẹ̀ lọ́dún. Oyin mọ̀ tẹ́ nínú afárá, àfèrè màjò mọ̀ tẹ́ nísà, ẹ̀kọ́ mọ̀ tẹ́ nínú ewé. Abdulwasiu ti sọjọ́ bí lónìí kórìjọ́ pẹ́ láyé ó mọ̀ ṣe apá rẹ̀ ó sì mọ̀ ká Elédùà oníjórí rẹ̀ ó gbòòrò. Akíntọ́lá Táyélolú Ọpẹ́yẹmí ló rán mi wá lónìí mọ̀ kí ọ̀pọ̀jù àmọ́ ọlọ́dún kò ti sọdún èyí náà. Wọ́n ti sọdún èyí náà kórìjọ́ pẹ́ láyé ó ti dá níyè káyé oníkàbùkù lọ́lá Elédùà. Táyélolú ló ní sí ọ délé kí n bọ́ délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ lọ́tà odò. Ọmọ lọ́tà odò ọmọ arúdẹ̀dẹ̀ wọ́ mi ọ̀tá ọmọ ìgànmọ́dé afẹ̀lẹ̀jà àfikọ́ tí yọjú ọ̀tá. Àfikọ́ tí yọjú ọ̀tá àfipọ́npọ́ndú yọjú wọn ní kẹ́tù àfigọ́mùgọ́mù yọjú dá ọ̀mí. Níbẹ̀yìn lọmọ onílẹ̀ ládẹ́kọ̀ ọmọ agbálẹ̀ tí fi ṣàṣàrà bọmi Àwórì ọmọ oṣù Akẹsàn. Àwórì ọmọ oṣù Akẹsàn ọmọ ọlọ́kọ̀ nílùú Ṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣèjìgbàlẹ̀kẹ̀ ògèdègbè ọlọ́kọ̀ tí ń tan yẹbẹyẹbẹ lójú mi. Ẹ̀yin lọmọ ká fọpá wa ká fàjẹ́ wa ká sọ́pánú ká sàjẹ̀nu ká wá fún gèdègèdè ọwọ́ wa pọ̀ délé Ṣẹ̀rí. Bẹ́ẹ̀ nìkan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù béèyàn kan bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù omi ní gbèrú wọn lọ ó ti sọdún èyí kórìjẹ́ ó pẹ́. Àgbórákòrò ti gbìn àgbórákòrò níta lábàwọn ọdọọdún ní sápò ń wé. Ìwòye àmọ́dún kájọ mọ́ ríra wa ìgbà ọdún kan ni.